tẹ̀sí tó ṣì yẹn pẹ̀lú kan tó fi rán bàbá Ìjẹ̀ṣà lẹ́wọ̀n èèyàn lè máa mọ̀ Yomi Fabiyi ó fi bàbá Ìjẹ̀ṣà ta ọjà ni ẹ má blame bàbá Ìjẹ̀ṣà o tó bá lóun fẹ́ sùn Yomi Fabiyi fi ta ọjà ni ariwo. Yomi Fabiyi ti tanná bọ́ rẹ̀ ń di o ń play àwọn fídíò kan fún yín nínú fọ́nrán àṣírí ti tú àsífùlẹ́ńgẹ́ Yomi Fabiyi lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà àsó náà ní nǹkan tí ń wá ń bẹ́ẹ̀ ara àwọn tí wọ́n jọ wá ṣe movement náà tí wọ́n jọ jà fún bàbá Ìjẹ̀ṣà ara wọn ti jáde tó ti tú àṣírí táwọn ènìyàn mọ̀ nípa ọ̀rọ̀ Yomi Fabiyi bó ṣe ń ṣe protest lọ́sàn-án tó ń ṣe protest lọ́sì èyí ò nígbà ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà. Bàbá Ìjẹ̀ṣà náà ti wá ń gbé ìgbésẹ̀ tó lágbára báyìí. Ìgbésẹ̀ wo bàbá Ìjẹ̀ṣà ń gbé? Wọ́n ti ní bàbá Ìjẹ̀ṣà ń gbé gbésẹ̀ láti lè jẹ́ pé kó náà kó fa Yomi Fabiyi kó fa lọ ilé ẹjọ́. Kí ló fa ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni pé ń play fídíò Yomi Fabiyi kan fún yín níbi tó náà ti jáde tó ní pé àfibisólóore ni bàbá Ìjẹ̀ṣà pé kò dáa kọ òun nínú orin tó kọ. Ẹ má lọ bí kankan ẹ subscribe sórí YouTube channel wa á gbìyìn débẹ̀ á jà yín tán nǹkan bẹ́ẹ̀nu ayé mò ń bọ̀ náà ẹ má lọ bí kankan ẹ gbọ́rọ̀ Yomi Fabiyi kí n tó wá sọ àṣírí tẹ́ ẹ mọ̀. Ọlọ́run tó ní irú bàbá Ìjẹ̀ṣà náà máa jẹ ìyà tó máa jẹ́ sí náà ṣèbọ́dọ̀ pé òun ti ṣetán òun ti dé padà èèyàn kan ti fẹ̀mí ẹ̀ lẹ̀ mo fi láìfù mi lẹ̀ mo gbé àgbélébùú yẹn mú ọba ìsìnkì tẹ́mi ra ń bíúdì mo ti bíúdì fúnra mi mo submit ẹ̀ pé ẹja fi sẹ́wù yín kẹ́ bá lọ ẹ̀wọ̀n gbére kó máa dárúkọ yẹn kó má dárúkọ mi òun náà wá ṣekú bí ikú agbẹ̀bí. Fídíò yìí gan ló wú oríṣiríṣi nǹkan lẹ̀ àfi bí ìgbà téèyàn bá ti ọ̀pá bọ̀ wò ni Yomi Fabiyi fi fídíò yìí ṣe. Wọ́n ti wá jáde síta wọ́n ti tú àṣírí táwọn ènìyàn mọ̀ nípa ọ̀rọ̀ náà. Àṣì àwọn ènìyàn ti ń gbégbèsẹ̀ láti bá princess sọ̀rọ̀ lábẹ́ aṣọ láti bẹ̀ẹ́ kó dáríjì bàbá Ìjẹ̀ṣà. Àṣì gbogbo bí Yomi Fabiyi ṣe ń jáde lọ́tún sí ń jáde lọ́sì àṣì náà gangan ló wá jẹ́ kí Yomi Fabiyi ló wá tún tanná bọ̀ pàbọ̀ ló wá tún dàbí ìgbà tí èèyàn bá da epo sí iná tí ń jó blabla ló jẹ́ kí bàbá Ìjẹ̀ṣà lẹ́wọ̀n. Ẹnu mi kẹ́ ti gbọ́ ẹnu ara àwọn tí wọ́n jọ ṣe protest náà lẹ́ẹ̀ ti gbọ́ ṣùgbọ́n bàbá Ìjẹ̀ṣà náà ṣe tí ò dáa mọ̀ ń bọ̀ lórí ilé òun. Ìgbà tẹ́ ẹ bá gbọ́ ohun tí arákùnrin náà sọ ara àwọn tí wọ́n jọ ṣe protest náà tó náà sọ ń wàá sọ kankan ń sọ tí bàbá Ìjẹ̀ṣà náà ṣe tí ò dáa àfibisólóore lòun náà. Toráwọ̀ ìdájọ́ ń bí ẹ̀yin aráalé ẹ̀yin náà lọ sí ìkànnì ayélujára ẹ̀yin náà sọ àbàlá ẹ̀ sọ èrò tiyín síbẹ̀ ǹtẹ̀ bá rí lérò ṣùgbọ́n ẹ jẹ́ kó gbọ́ ohun tí wọ́n sọ. Wọ́n ní Yomi Fabiyi wọ́n lọ fọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ta fíìmù rẹ̀ ní. Wọ́n ní fíìmù 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ní polówó lásìkò ìgbà náà. Ẹnu mi kẹ́ ti gbọ́ o ẹ sì rí i pé Yomi Fabiyi náà lẹ́yìn ìgbà kéèsì bàbá Ìjẹ̀ṣà lọ tán ó tún ti gbá kéèsì Mohbad mú. Ọjọ́ gàtẹ́ kọjọ́ gàtẹ́ ó máa ń fẹsẹ̀ méjèèjì tìrò. Ẹ wo mò ń bọ̀ lẹ́yìn wàá sọ àwọn nǹkan tẹ́ ẹ̀ tún mọ̀ ayò ẹ̀bí fẹ́lẹ́bí ayò àrífárá yìí ẹ̀yin ará ilé náà lẹ́sìn o kì í ṣe èmi toráwé dájọ́ mo mọ̀ pé ẹ mọ̀rọ̀ gbọ́ ẹ mọ̀ràn wò ẹ sì lọ́pọlọ jàwá tá à ń sọ lọ ẹ má lọ bí kankan ẹ kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ tí mò ń sọ. As at that time ẹ̀yin èèyàn lè máa mọ̀ Yomi Fabiyi ó fi bàbá Ìjẹ̀ṣà ta ọjà ni. During that time wọ́n ban one of his film tó ń jẹ́ kí fíìmù yẹn jáde bí yóò pè ní ọkọ̀ olórí Ìyábọ̀ àbí kíní community wọn torúkọ tó pe táìtù mi fún yẹn wọ́n ban immediately tó ta fíìmù yẹn tán táwọn fíìmù ẹ̀ jáde ẹ bèèrè lẹ́pàá ẹ̀ mélòó lọ́wọ́ bàbá Ìjẹ̀ṣà ní prison. Èmi tí mo sọ ẹ̀ mo ṣàṣẹ ìdòwò sí bàbá Ìjẹ̀ṣà nígbà tó wà ní prison. Bólẹ̀ pé ọ́fìtì náà lágbà tó ti dé láti prison yẹn ọ́fìtì náà bàbá Ìjẹ̀ṣà ò tí bá mi sọ kó pé mí. Fún àwọn èèyàn tó sọ pé àfibisólóore ni bàbá Ìjẹ̀ṣà bó ṣe pẹ̀lú gbogbo nǹkan tí Yomi Fabiyi ṣe fún ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ nǹkan tó ṣe behind the screen ẹ má blame bàbá Ìjẹ̀ṣà o tó bá lóun fẹ́ sùn Yomi Fabiyi fi ta ọjà ni ariwo protest tó ṣì yẹn pẹ̀lú kan tó fi rán bàbá Ìjẹ̀ṣà lẹ́wọ̀n. Mo rò pẹ́yìn náà ti fi ti ara yín gbọ́ dáadáa kí wàá ni mo ní bàbá Ìjẹ̀ṣà sí tí ọ̀dà. Ẹ̀yin náà ẹ gbọ́ ohun tí arákùnrin wa sọ ó lóun pẹ̀lú àwọn ènìyàn tó ran bàbá Ìjẹ̀ṣà lọ́wọ́ kó tó di pé wà nú ẹ̀wọ̀n kó tó di pé ń múlẹ̀ ẹ̀wọ̀n. Ìgbà tó tún wà nú ẹ̀wọ̀n ó tún wà lára àwọn ẹnìkan tí ó tún sẹ́ǹdì owó sí bàbá Ìjẹ̀ṣà ṣùgbọ́n gba bàbá Ìjẹ̀ṣà tẹ̀wọ̀n dé
ó ní bàbá Ìjẹ̀ṣà ò tí ì pè òun kó kàn tiẹ̀ dúpẹ́. ẹ sì rí i pé ihun tó jẹ́ kí Yomi Fabiyi náà jáde nù. a lè sọ pé Yomi Fabiyi òun náà ní nǹkan tó fẹ́ gbà ń bi ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà o, ṣùgbọ́n tá a bá bẹ́ràn wí á bẹ́ràn wí. ó yẹ kí bàbá Ìjẹ̀ṣà náà ó dúpẹ́ lọ́wọ́ arákùnrin tó sọ̀rọ̀ yìí tó wà lára àwọn tó sẹ̀ǹdì owó sí i nígbà tó wà lẹ́wọ̀n. ẹ já gbẹ̀yìn òtí sẹ́gbẹ̀ kan. ẹ sọ èrò tiyín sábàlá àríwísí. ẹ já wa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tí ẹ sọ pé Yomi Fabiyi pé ó fi bàbá Ìjẹ̀ṣà ó fi ta àwọn móvì rẹ̀ mẹ́ta tó gbé jáde lásìkò náà ni. ilé ayé ẹni tí ó kú ni mọ̀ọ́yàn la mọ̀. àṣé bàbá Ìjẹ̀ṣà náà ti mọ̀ pé Yomi Fabiyi ń fòun tajà ló fi jẹ́ pé ńgbà tó kọrin ẹ rí i pé kò dáa kọ Yomi Fabiyi mọ́ àwọn tó dáa kọ pé ó ràn wọ́n lọ́wọ́. àwa tí ìmọ̀ tí ó ṣẹlẹ̀ láàrin Yomi Fabiyi àti bàbá Ìjẹ̀ṣà báyìí torí bá a ṣe ń wò ó ṣeé ṣe kí bàbá Ìjẹ̀ṣà kó wọ́ Yomi Fabiyi lọ ilé ẹjọ́ ó fi orúkọ ọ̀hún ó fi tajà. inú ẹ̀sùn wo ni kí wọ́n kà lè mọ́. ẹ já wo ohun tí ó ṣẹlẹ̀ torí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ó tún ti ń wọ part 2 tàbí ká sọ pé part 3 torí ẹ̀yin náà mọ̀ pé ńgbà tó grant interview kápẹ́lẹ́ ní part 2 gbogbo ẹ lọ part 3 eléyìí wá ní òun àti Yomi Fabiyi. ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ mi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin wo Nàìjíríà bá tẹ subscribe sórí YouTube channel yìí ẹ ti mọ̀ bá a ṣe máa ń ṣe a máa ń gbé yín débẹ̀ a máa ń ja yín tán bó ṣe ń lọ níkànnì ayélujára náà la máa ń sọ. ẹ má gbàgbé kẹ́ ẹ̀ lè bá a máa jẹ́ ní àkọ́kọ́ tí ó kọ́kọ́ rí níta bá ń wù sọ. ká má fọ̀rọ̀ lẹ̀ ká má fi sọ̀rọ̀ ẹ ti rí ibi tí bàbá Ìjẹ̀ṣà náà ti kó kù pé ara àwọn tí wọ́n ràn lọ́wọ́ nígbà tó wà lẹ́wọ̀n ara wọn náà kò pè wọ́n kó dúpẹ́ lọ́wọ́ wọn. ara wọn náà sì ni Yomi Fabiyi lóòótọ́ a lè sọ pé Yomi Fabiyi ti fi tajà ṣùgbọ́n ó tiẹ̀ yẹ kó dúpẹ́. ǹjẹ́ lẹ́yìn jẹ́ mọ̀ pé wọ́n ní pé ọ̀rọ̀ náà ò bá ti kọjá bó ṣe yẹun ṣùgbọ́n òǹkàlùkù àbìtì ẹ̀ lára. ṣé ẹ lérò pé ibi tí Yomi Fabiyi tún ń fa ọ̀rọ̀ yìí lọ ṣé àfàìmọ̀ kó má lọ gba ẹ̀tẹ́ ń bẹ o. tá lẹ́yìn lérò pé yóò padà jẹ̀bi tá lẹ́yìn lérò pé yóò padà jàre tí wọ́n bá délé ẹjọ́ nínú Yomi Fabiyi àti bàbá Ìjẹ̀ṣà torí pé ọ̀rọ̀ náà ó ṣeé ṣe kó délé ẹjọ́ o torí Yomi Fabiyi náà ti ń fà á tó bá sì ti fà á tí bàbá Ìjẹ̀ṣà náà bá fà á lódì kejì tí wọ́n bá fà á já ilé ẹjọ́ ní ọ̀dà o. kí lè rò tí lórí ilé ẹ má gbàgbé ẹ subscribe sórí YouTube channel ẹ share fídíò kọkànra lé kọkànra oko kí wọ́n mọ tó tún trend èèyàn nìkan ní ayélujára a ó tún máa rí yín ná.